tí mo fi máa ń dá wọn lóhùn ni wípé tí ò bá jẹ́ pé à ń gbé àwọn èèyàn tọ́rọ̀ kàn wá sórí ètò láti wá sọ fúnra wọn lórí kọ́kọ́rọ́ alátẹ̀, mélòó là bá gbàgbọ́ wípé òótọ́ ni nínú ẹ̀. Àpàní wà níbẹ̀, ẹni rere wà níbẹ̀, ẹ̀wẹ̀ ní bárì ò ayé ṣòro. Torí pé apani ń bẹ̀ǹbẹ̀ ẹni rere ń bẹ̀ǹbẹ̀ náà ni. Kábíyèsí Olódùmarè. Kàtó bá ní ìrìnàjò, ó yẹ ká mẹ́ni tí a bá là. Kí máa sọ fún pé gbogbo ètò ti tò. Dispute that, and I will never dispute that. Ọ̀pọ̀ ti rìn. Torí on my own personal toes gan èmi gan máa step on it. Tó bá jẹ́ pé ìka ẹyọ kan ni wọ́n ní yóò mú yàn wọná kéèyàn mú kúrò ńbẹ̀. Stepping on toes, I am sorry. Take me for what I am. Tó bá ń dùn mẹ́ lónìí ó lè má dùn mẹ́ lọ́la. Tó bá sì ń dùn ẹ́ lónìí ó lè dùn mẹ́ lọ́la. Ó lè jẹ́ pé àwọn ètò kan tí mo ti ṣe sẹ́yìn ìlómú tí ò fi wò mí. Ó lè jẹ́ tọ́ ọ̀rọ̀ òṣèlú, ó lè jẹ́ kí ìjà fún ẹ̀tọ́ ọmọnìyàn. Ó lè jẹ́ fún ètò ìrànlọ́wọ́ tó jẹ́ pé ẹni tá a gbìyànjú àti ìrànlọ́wọ́ yẹn jẹ́ ń tó wọn ọ̀fẹ́ ó jẹ́ èèyàn tí ọ̀fẹ́ kó kúrò nínú ìṣòro tọ́jọ́ ta rẹ̀. Ṣé ẹ mọ̀ pé ọ̀rẹ́ ọ̀tá mi ti dọ̀tá mi, ọ̀tá ọ̀rẹ́ mi sì ti dọ̀tá mi. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi ni, ọ̀tá mi ọ̀rẹ́ mi ni. Ó lè jẹ́ pé ìyẹn ni òjì ó wà gídìgbò ni òjì orí omiamza.com torí fẹ́ míìsì iṣẹ́ tọ́lọ́run tún rán mi sí lálẹ́ yìí. Ṣùgbọ́n gbìyànjú kó ràn lọ́wọ́ ìwọ ọ̀sẹ́ rí ọ̀rẹ́ rẹ ni ó wà nínú àwọn followers ẹ, ó wà nínú àwọn friends ẹ lórí Facebook. Share rẹ̀ kó láǹfààní àti wò ó. Gbogbo wa lèèyàn, gbogbo wa ní fùlùfùlù jéró níwájú Ọlọ́run. Ọlọ́run ní sì fẹ̀dá arọ tó wù ú. Ẹn tó sọ̀rọ̀ ọlọ́gbọ́n òmí ìpógbọ́n o. Ẹgbẹ́ ẹni ó sì sọ̀rọ̀ òmùgọ̀ kọ́ ló gọ̀. Ṣùgbọ́n ẹni tó lo ọgbọ́n tó ní ìlọlọ́gbọ́n. Ẹni tó lo òye àti làákàyè tó fi gbọ́rọ̀ kalẹ̀ gan-an ló ní làákàyè. Gbogbo ẹni ó sọ̀rọ̀ òmùgọ̀ tá a tún bá nídìí agọ̀ òmùgọ̀ nìyẹn. Ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ òmùgọ̀ tá a bá nídìí ọgbọ́n ajẹ́wípọ́ kan sọ̀rọ̀ ni ọlọ́gbọ́n èèyàn ni. Ẹ ṣí aṣọ yìí kẹ̀sìyàn kan láǹfààní lálẹ́ yìí. Kí ni ìṣòro náà tó dè ọ́ mọ́lẹ̀ tó lóò lè dìde mọ́? Ta ló sọ fún ọ bẹ́ẹ̀? Mo wo ètò kan lórí Àgídìgbo tẹlifíṣàn channel 144 lórí StarTime lénìí. Èèyàn kan tó mọ̀ọ́mọ̀ lọ pokùnso fúnra rẹ̀. Mo wá pe àwọn pòdúsà ètò yẹn, mo ní ẹ dákun ẹ tó bá ń tún ètò yẹn gbé wá lọ́la. Ìbéèrè tí wọ́n ń béèrè ń bẹ̀ ni pé kí ló dé tó pokùnso? Ṣégbà tó ti pokùnso yẹn owó tó ò ní tó torí ẹ̀ pokùnso ṣé wàá rí? Ẹni tó fẹ́ kó ẹni tẹ́rù ń gbà ọ́ pé yóò fi ọ́ ṣẹlẹ́yà tó torí ẹ̀ pokùnso báyìí sọ̀rọ̀ wàá ṣẹlẹ́yà mọ́ ń gbòkú lẹ́ẹ̀lẹ̀ tó kúkú ẹ̀sìn. Ta ni ọmọ pé ni ó pokùnso kò dunnú kú? Ta ni ọmọ ọkọ̀wélẹ̀ ta ni ọmọ pé wàhálà kan ló lé ọ kúrò láyé? Ó yẹ ọmọ pé ọláǹfààní àti ṣe àwọn nǹkan kan fúnra rẹ̀ ṣùgbọ́n ọláǹfààní àti ti ṣe àwọn nǹkan kan fúnra rẹ̀. Ọláǹfààní àti oúnjẹ bá wà ní ọláǹfààní àti inúra rẹ̀ lóúnjẹ. Bẹ́ẹ̀ni bá wù ọ́ ní ọláǹfààní àti rẹ́rìn bó o sì fẹ́ sunkún àǹfààní wà fún ọ láti para rẹ̀ lẹ́kún kó o sunkún. Bó o bá rómi àǹfààní wà fún ọ láti mumi fúnra rẹ̀. Bó o bá níyàwó àǹfààní wà fún ọ láti bá a ní àjọṣepọ̀ ọlọ́kọ-láyà. Bó o bá sì lọ́kọ àǹfààní wà fún ọ láti súnmọ́kọ rẹ̀. Ó láǹfààní àti lanu sọ̀rọ̀, ó láǹfààní àti lajú tó o ní ẹ̀fì ríran. Ṣùgbọ́n ọmọ pé ǹjẹ́ ọmọ wípé bó ṣe jẹ́ pé ìwọ ló ní ara rẹ tó rò pé ìwọ ló lára rẹ yẹn. Èèwọ̀ ní fún ẹ ò láǹfààní láti gé ẹsẹ̀ ara rẹ o ti dẹ́ṣẹ̀ lọ́dọ̀ ẹni tó dá ẹsẹ̀.
torí pé o kúkú lọ́wọ́ ọlẹ́sẹ̀ ni ọmọ bẹ́sẹ̀ ṣe ń gùn sí òsì mọ̀ bọ́wọ́ ṣe ń gùn sí ìbá jẹ́ pé ọmọ ni ó ṣẹ̀ṣẹ̀ mọ ohun ẹsẹ̀ rẹ̀ wò kó o tó mọ sáìsì bàtà rẹ̀ tí wọ́n bá ní bàtà sáìsì wo ló ń wò ọ́ dórí bàtà kodò ó wo tí wọ́n kọ sí lábẹ́ sáìsì ṣòkòtò rẹ̀ o ò lè mọ̀ èyí tó lù lẹ́sìn kọ́ ló lù lọ́dún yìí bọ́ọ̀ bá rù sí o tún sanra sí kò yẹ kó o sẹ̀ máa chẹ́ẹ̀kì ẹsẹ̀ bí wọ́n lọ dára rẹ̀ tó o bá ti lè dára rẹ̀ tó o chẹ́ẹ̀kì ẹ̀ tó o lè sọkù tó yẹ kó wà tó ìwọ kọ́ lọ lẹ̀mí tí ń bẹ lọ́wọ́ rẹ o ọ̀gbọ́n tí orí ọ̀gbadé sọ pé ilé ayé ìyá rẹ̀ ń tiẹ̀ ni kò sí inú ẹni tọ́rọ̀ kì í gbà wá orí ọ̀gbadé tó tóbi ló ń wò bó ṣe ń sọ̀rọ̀ tó rò pé ọ̀dà ń tọ́ ló ń wò ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ ò rí mú àbí máa tanra rẹ̀ bórí yọmí ṣe rí lẹ́lùmí ọmọ wò tí ó fi lùsì gbogbo mẹ́sẹ̀ẹ̀jì tọ́lọ̀ ń ràn sí ọ̀sẹ̀ mi lánàá ni òní jẹ́ ọmọ ń tọ́kàn kò tẹ̀lé ní báyìí ẹni báyìí lọ́tẹ̀lé ní hàn lè mọ̀ tó fi wá fẹ́ parẹ́ gan mọ́bẹ̀ débi pé tó ń tẹ̀lé nǹkan bó débi tí ń lọ ìwọ́gun òtún padà jẹ́ nǹkan kan mọ́ ó mà ṣe o. ara mi ò sọ̀rọ̀ lálẹ́ yìí mo fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ caterpillar. ọkọ ti rìnrìn àjò ayé. ṣé ẹ mọ̀ tí wọ́n ń pè ní caterpillar? ẹ mọ̀ tí wọ́n ń pè ní millipede? ẹ dẹ̀ mọ̀ tí wọ́n ń pè ní centipede? ẹ jẹ́ ń lo méjèèjì yẹn yóò yí. wọ́n á máa pè ní atalẹ̀, wọ́n á máa pè ní tasútasú, wọ́n á sì máa pè ní ọ̀kùnrùn. oríṣiríṣi ni wọ́n o. àwọn kan rí pẹlẹbẹ báyìí, ìkan tóbi báyìí, ó tóbi ó ráǹdì lẹ́yìn tẹ́yìn rẹ̀ ọmọdé yọ̀yọ̀yọ̀ ọkùnrin ní. ǹjẹ́ ẹ mọ̀ iye ẹsẹ̀ tí ọkùnrin ní bó ṣe pọ̀ tó? tá a bá kà á ẹgbẹ̀lẹ́gbẹ̀mọ̀ ní ẹsẹ̀ ọkùnrin. scientifically ó wà proved pé ẹsẹ̀ ọkùnrin pọ̀. ẹni ìfẹ́ goof kò lè jẹ́ kí n sọ exactly iye nọ́mbà ẹsẹ̀ ọkùnrin tó wà proved scientifically lálẹ́ yìí. I won't be able. I will not goof. I will tell you if I know it. But tonight I thought Ọlọ́run ọ̀fẹ́ kí n sọ. Mo gbìyànjú títí mi ò rí mílíọ̀nù ní thousand ní ẹ̀sán mọ̀ pé ṣe ọkùnrin pọ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ sí ọkùnrin ṣe pọ̀ tó yẹn. Ó gùn bí ejò ni. Ṣé bẹ́ẹ̀ rí pọ́kùnrin náà gùn bí ejò ni? Eré mélòó ni ọkùnrin lè sá? Kò fẹ́ẹ̀ sí ojú títí àbẹ́sẹ̀ ògbèjì tẹ́ ẹ̀ ní bòkú ọkùnrin bẹ́ẹ̀. Bí kẹ̀kẹ́ ń kọjá lọ lẹ́sẹ̀ ògbèjì yóò tẹ ọkùnrin mọ́lẹ̀, bọ́kọ̀ ń kọjá lọ yóò tẹ mọ́lẹ̀, bọ́kadà ń kọjá lọ yóò tẹ mọ́lẹ̀. Orí kẹ̀kẹ́ tí ń bọ̀ ọ̀rọ̀ kadà kò lè sáré ni. Yóò gbìyànjú kó fún ọ̀nà yẹn ibi tó bá ti rọra ń lọ tó ń lọ tó ń lọ. Bí nǹkan kan bá kàn án yóò ká kò ní kò lè sáré. Sẹ́yìn rẹ́sẹ̀ ejò rí, ejò tí ò lẹ́sẹ̀, ọ̀wọ́ ẹsẹ̀ tó wà ń bẹ̀ inú lẹ́sẹ̀ rẹ̀ tún ń gbé. Bí eré bá bẹ̀rẹ̀ báyìí bẹ́jọ́ bá bẹ̀rẹ̀ sí sáré, ẹ máa béèrè níbẹ̀ bá pe jò ń tẹ́ pé ìtò fi ń sáré òun dà. Èmi ti béèrè rí o, ẹsẹ̀ ejò dà. Nígbà bá pa ejò tán tí wọ́n sun ná lẹ́tọ̀ọ́rí kinní ọ̀hún lọ́wọ́ ẹ̀yìn ọwọ́ ẹ̀yìn ló rọra wà kékeré báyìí. Gbogbo bó ṣe gùn tó gbogbo ọwọ́ iwájú yẹn kò sẹ́sẹ̀ kankan bẹ́ẹ̀ o. Ọwọ́ ẹ̀yìn iná rọra wà báyìí bó lè jò sí wa ń sáré. nítorí pé àbá sì wúta ìwú ẹlẹ́sẹ̀ la fi ń sáré. sẹ́sẹ̀ la fi ń rìn sá, sẹ́sẹ̀ la fi ń sáré sá. tó bá jẹ́ pé ẹsẹ̀ la fi ń sáré ó yẹ kọ́kùnrin ó lè sáré jejò lọ. tó bá ṣe pé ẹsẹ̀ la fi ń sáré kò yẹ kí ẹtu kó lè sáré tó ejò, kò yẹ kí òkété ó lè sáré tó ejò. bí ejò bá sáré nínú igbó báyìí láàrin ìṣẹ́jú kan ẹ̀ lè rí mọ́. ó tún gọ̀pẹ́ ó tún gungi o, kò síbi tí ò ní wọ́ o, ejò á tún máa rìn inú omi o. kábíyèsí olódùmarè. ahọ́n kọ́ la fi ń sọ̀rọ̀ àṣẹ ọlọ́run ni. mi ò mọ̀ bóyá mo ti sọ́rí àbẹ́ ti gbọ́ rí. bóyá 1997 okay 95 96 láàrin ọdún 1996 sí 1997 wọ́n ń pè ibìkan ní Sógunró. ọ̀rọ̀ lọ́rọ̀ la fi sàríkọ́gbọ́n, ọgbọ́n ọlọ́gbọ́n la fi kọ́ra ẹni. à ń ṣe pure water kan gbà yẹn wọ́n pè ní
timely pure water. Ìgbà yẹn ni àwọn Deeper Life ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàgọ́ ní Sógunró. Ìyá kan wá kú lábúlé wa. À ń lọ ṣe ìsìnkú wọn. Volkswagen la fi máa ń já omi káàkiri ńgbà yẹn. Mo ṣe jáde secondary school tí mò ń wá admission sí university. Mọ́tò Volkswagen yẹn mo ṣe ń kọ́ mọ́tò díẹ̀díẹ̀ ńgbà náà. Mo gbé jáde bírèkì ẹ̀ fẹ́ẹ̀lì. Bọ̀dá Mutiu wọ́n wà níbi opposite IIT yẹn, àwọn wọn bá wa ṣe mọ́tò wa, wọ́n á mọ̀ pé wọ́n Mutiu kékeré. Mo ti sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n ọ̀nà tí mo fẹ́ gbégbà lálẹ́ yìí mo kàn fẹ́ ká mú nǹkan kan bẹ̀ ni. Mo ní mọ́tò yóò dá Bọ̀dá Mutiu wá gbé mọ́tò. Nígbà ó sì dàárọ̀ ọjọ́ kejì wọ́n gbé wá. Àwọn yòókù lọ bí olókùú èmi àti Bọ̀dá Mutiu nígbà wọ́n láwọn ṣe bírèkì tán a lọ supply pure water. A supply sachet water sí Sógunró yẹn. Wọ́n wá ní káwa náà fẹsẹ̀ kan débi oní màmá wa tí wọ́n fẹ́ bò mọ́lẹ̀ ńjọ́ náà. Adébẹ̀ àṣetán akónú ọkọ̀ àwa ń bọ̀ ń gbòòrò àfà àwọn yòókù rẹ̀. Ẹni wọ́n bá mojú odò tí wọ́n ń pè ní Compole níbi Danláìdé yẹn. Ká tó débi rehabilitation center tí Babangida ṣe lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́pẹ níbi tí gbogbo ẹ̀ ti di dry port báyìí. Ní bírèkì mọ́tò wa bá tún fèèlì padà, mọ́tò tí Bọ̀dá Mutiu ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn náà wọ́n kúkú wá. Èmi jókòó tí wọ́n wájú. Ó di wóró lójú odò yẹn tí mo rí mọ́ nìyẹn. Ìgbà tí màá jí mo ti jí ní welfare hospital tó wà ní Mọ́níyà. Ọ̀rọ̀ tí mò ń gbọ́ tí dókítà yẹn sọ ni pé kò lè sọ̀rọ̀ mọ́ láíláí. Ẹ ṣáàjà save life ẹ̀ kò lè sọ̀rọ̀ mọ́ láíláí. Nígbà tí wọ́n lajú èmi lónìí lè sọ̀rọ̀ mọ́ láíláí. Tí wọ́n bá dá ahọ́n sí mẹ́ta, ìdá méjì ti gé dànù nínú ahọ́n mi. Ìgbà yẹn mo ti lajú mo rí i pé wọ́n fà á ọjà wọ́n mú kúrò ńbẹ̀. Ṣojú mi ni wọ́n fi ju èyí tó pọ̀ jù nínú ahọ́n mi sínú dustbin. Mo wò báyìí mi ò lè sọ̀rọ̀ mọ́ lóòótọ́. Ṣé ẹ mọ̀ pé ahọ́n lójo kékeré tó kù wá sá wọnú lọ pátápátá. Mo sì lo oṣù mẹ́ta lẹ́yìn ìgbà náà. Wọ́n ní kò yẹ kí dókítà yẹn sọ lójú mi pé n lè sọ̀rọ̀ mọ́. Ó lè wọ́n mọ̀ pé mo ti fẹ́ jí. Wọ́n gbé mi kúrò lọ hospital yẹn, wọ́n gbé mi lọ sí Àlàáfíà hospital tó wà Mọ́kọ́lá. Mo lo oṣù mẹ́ta ní Àlàáfíà hospital tó wà Mọ́kọ́lá. Àwọn tó sá wọlé lọ pátápátá. Tí n bá fẹ́ sọ̀rọ̀ mo máa kọ sínú ìwé ni. Gbogbo ẹnu yẹn náà ti fi wáyà dìpọ̀ torí pé very terrible accident ni. Mọ́tò tá à ń sọ yìí parẹ́ síbẹ̀ pátápátá. Ìgbà tó yá mo notice pé nǹkan kan ń ṣẹlẹ̀ lẹ́nu mi. Àrùn yẹn bẹ̀rẹ̀ sí ní wù padà. Ṣùgbọ́n nígbà tí ó wù padà, ahọ́n tó jáde lẹ́nu mi lásán ó tó 15. Ó yọ gẹ́gẹ́ bí ẹ̀ka agi ṣe máa yọ ló ṣe yọ. Ó wá rí tírítírítírí. Ọjọ́ tí mo notice ẹ̀ mo ní kí Yẹmí Hamzat ó wà ní rédíò Nàìjíríà lẹ́ni àbúrò mi ni. Wọ́n ti gbé lé Èkìtì wọ́n ṣẹ̀ṣẹ̀ dá padà síbàdàn. Adéyẹmí Hamzat, also a broadcaster. Ṣùgbọ́n èdè òyìnbó lòun sọ ńgbà tèmi ń sọ Yorùbá. Gbogbo èdè lọ́lọ́ ní agbọ́nlé wa. Mo ní kó bá mú mírọ̀ wá sí hospital nígbà náà. Àlàáfíà hospital yẹn wà ní Mọ́kọ́lá. Ẹ mọ̀ bẹ̀ dáadáa. Ó fún mi mírọ̀ mo kọjá lọ sí toilet. Mo yanu lọ́jọ́ yẹn kìíní ọ̀hún dà jáde. Ẹ̀rù bà mí ó dàbí horror film. Wọ́n á rí tó tírítírí tó pọ̀. Ẹ̀rù bà mí àwọn èèyàn gbọ́dọ̀ rí lẹ́yìn. Ìtọ́jú mírọ̀ mi ò sọ ohun tí mo fẹ́ fi ṣe fún un, mo ti kọ́ fún un. Ó ní ṣé kò mú lọ lé mo ní no. Ní ìwé là ń kọ nǹkan sí ilé sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹnu mi ti kún. Lẹ́yìn ìgbà yẹn mo padà. Tó bá ti di ọwọ́ òru tí gbogbo èèyàn sùn tán. Gbogbo èyí tó ṣe yẹn màá dọ́gbọ́n ṣe tí ó fi dé bí eyín mi. Mò ń gé ahọ́n yẹn jẹ, mò ń já. Mo rántí pé ọjọ́ àkọ́kọ́ bíi 3 ni mo já. Mo lọ sí tọ́lẹ̀tì mo yẹ̀ wò mo rí pé mo tú dànù mo wò báyìí mo flush ẹ̀. Mo tún já other side.
bí mo ṣe ń ja díẹ̀ tó fi kú bíi 3 àwọn èyí tí ó kù ń bẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní tóbi sí nígbà tí àwọn kan ti kúrò ń bẹ̀ bí àwọn bàbá wa tí ó jẹ́ pé tí wọ́n bá gbin àgbàdo bí 4 bá yọ jáde wọ́n ya àwọn kan wọ́n tú wọn tán bá ti tú wọn èyí tó kù yẹn ó máa tóbi ju èyí tí ó bọ́ sí jọ kéré tẹ́lẹ̀ lọ torí ní tó yẹ kí wọ́n jẹ ni wọ́n ń pín jẹ. mo ṣáà já gbogbo ẹ̀ ọkẹ́ ẹyọkan yẹn wá rí tíírín. ìjọ tí mo sọ̀rọ̀ mo yọ sọ̀rọ̀ ni mo rí i pé mo gbọ́ ohun tí mo sọ ṣùgbọ́n mi ò gbédè torí dókítà abẹ náà ní mi ò lè sọ̀rọ̀ mọ́ kí ni mo fẹ́ fàyọ tó bá ṣẹlòmíì ni yóò ti gbóògùn jẹ́ ńgbà náà àwọn àfa abdulwasi mímọ́ níyà àwọn nasiru àwọn tá a jọ jáde secondary school nígbà yẹn nìyẹn tí wọ́n máa ń wá wò mí tá a jọ ń ṣe MSS àwọn alumni ìpàdé school of science gbogbo tí mò ń sọ yìí ló yé wọn. ipò wo ló wá wà tó terrible ta ló sọ fún ọ pé ó ti tán wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tọ́jú aláìsàn ilé ìwòsàn ni tí wọ́n sọ wípé ìgbà báyìí yóò kú o tẹ́ni tó ní yóò sì kú ó sì ṣáájú ẹ̀ kú. ipò wo ló wà tó le jù lẹ́mìí rẹ tó fẹ́ para rẹ̀. You don't need it. You don't need it at all. You don't need it at all. À ń ṣètò ń bí lọ́jọ́ kan lọ́wọ́ òru ìyá kan gbọ́ wa ó sì wá bàdàn láti Kaduna a gbìyànjú títí ó lóun fẹ́ para àwọn lọ́jọ́ náà gangan ni a bá sọ̀rọ̀ ó lóun ò para àwọn mọ́ ṣùgbọ́n tó padà sí Kaduna kò rágídì gbogbo mọ́ lẹ́yìn bí oṣù 2 tó lò bí oṣù 3 sí 4 ní Ìbàdàn bíi tó ti wà òkè dáadáa òun kọ́ wá ní kò sí ẹbí òun kankan Ìbàdàn òun fẹ́ padà lọ rí àwọn ẹbí òun ní Kaduna kó òun sì rí àwọn èèyàn ó padà dé Kaduna kò rágídì gbogbo wọn lẹ́yìn bí oṣù kan wọ́n jẹ́ kó yé wa pé ìyá òun padà jáde láyé ó sì para rẹ̀ ni. ń bí ọ lónìí kí ló dé tó fẹ́ para rẹ̀ kì í ṣe gbogbo ẹni ó gbóògùn jẹ ní para rẹ̀ àṣírí tó fẹ́ fi hàn rẹ̀ lè mọ̀ yìí ń kọ́ sóòrí bójú sánmà ṣe fẹ̀ tó ni kí ló ń bọ̀ ọ́ lẹ́rù ń bí àṣírí ò ń sá fún yàn ó fẹ́ kọlu Ọlọ́run ó ṣe kúkú kọlu yàn kó má kọlu Ọlọ́run kò sí tí ń bọ̀ lókè tilẹ̀ ọgbà kò sí tó le jù tí ò lè ṣe láyé ní àǹfààní ètò ta lẹ́yìn kó yí èrò rẹ padà tó bá kọ wájú sí ọkọ ọ̀tá tó bá kọ̀yìn sí ọtọ́ ọba ní kùmọ̀ kọ jàn kùmọ̀ ọ̀rẹ́ mi tó bá kù wọ nìkan kó o tèrò ara rẹ̀ pa ọgbọ́n yà bí ọ̀nà. This life is more complicated than what we think it is. Ntọ́ Ọlọ́run fẹ́ àmọ̀ ní bẹ́ẹ̀nù Bíbélì ntọ́ fẹ́ àmọ̀ ní bẹ́ẹ̀nù Kùránì àṣírí Ọlọ́run gan làṣírí gbogbo tẹ́yìn ń pè láṣírí yẹn kò jẹ́ nǹkan kan. Ìyá wa kan wá sun ẹkún kíkorò bá mi wọ́n lásà àwọn làwọn ń ba ayé ara àwọn jẹ́ àwọn tó ti ba ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ nínú ayé àwọn ti sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ́dún arinlẹ̀ kódà yìí táwọn ti pa ó ti wà àṣé àwọn àsọ̀bàyé jẹ́ làwọn gbogbo ohun táwọn ń ṣe ọ̀bọ sí gbogbo ohun táwọn ń wò kò ṣeé ṣe àṣé àwọn làwọn ń ba ayé ara àwọn jẹ́ wọ́n sunkún wọ́n mú omi lójú tèmi náà torí ìyá wa dáadáa ni kí ló wá dé wọ́n ní bẹ́ẹ̀ tí àwọn bá ti gbọ́ nǹkan ni bí èèyàn bá lòun ó ṣoore fáwọn báyìí tó bá ti sọ táwọn gbọ́ kò ṣeé ṣe mọ́ àbígbà ẹni tí ó ṣoore fún yàn náà tí nǹkan tiẹ̀ náà bá dàrú ńkọ́. oògùn rẹ̀ wà o gbogbo àìsàn ló lóògùn gbogbo ogun ló lè ṣẹ́ ìgbà tí ọ̀sẹ̀ nìkan lẹ́nìkan ò lè fọwọ́ gbáyà ọwọ́ Ọlọ́run ló wà. alábàárò mi lè torí Yomi Hamzat lórúkọ mi ká bọ́ sí kọ́lọ́fín ká pagún ká bọ́ sí kọ̀rọ̀ ká pàkàlà ká dijú kan ká kẹsẹ̀ kan rọ̀ ká ìkẹyìn ó de ọ̀rọ̀ tó bá kọ lépo níyọ̀kùrùgbẹ làásọ o ǹjẹ́ wọ́n ló nírúurú irú ni wọ́n fi ṣegún ara mẹ́rìírí iyọ̀ ni wọ́n fi ṣẹyẹ àkàlà ọ̀pọ̀ kú ọ̀yọ̀ kú epo pupa là á fi ṣe lékèǹlèké òbí wọn lè rè pé torí kíni wọ́n nítorí ìjà òrìṣà kí ni àwa kúkú fẹyẹ burúkú lẹ̀ kó mọ̀ bá tiẹ̀ lọ sí níbo la jẹ gbogbo ẹran tó wà láyé tí táàmù ṣe tutù ká tó jẹyẹ ẹ káàbọ̀ sórí ètò.
mẹ́jọ a sì tí ì bá ẹni náà sọ̀rọ̀ ó yá ìjà lọ. ọ̀rọ̀ lọ́rọ̀ la fi ṣàríkọ́gbọ́n, ọgbọ́n ọlọ́gbọ́n la fi kọ́ra ẹni. ẹ má jẹ́ àgbàgbé pé a láǹfààní lórí ètò yìí láti sọ wípé ìwọ náà kò kú ò ṣe dáadáa. àǹfààní tá a ní ni ká gba ẹni náà nímọ̀ràn, ká fọ̀rọ̀ bọ̀, ká fi irú ìrírí bẹ́ẹ̀ tá a ti rí tẹ́ni náà bọ́nú ẹ̀ ká fi bọ̀, ká fi lọ́kàn balẹ̀ kó lè mọ̀ wípé òun ó tún rọ́nà àbáyọ. ẹ já sọ alábàárò rẹ ní o, ká má dákun tó ń ṣe. ẹ káàbọ̀. mo kí gbogbo ọmọ nàìjíríà pé wọ́n kú ìlú yìí, ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ bọ́ ọmọ nàìjíríà sọ kí ọmọ nàìjíríà kó jọ kó dákun kan gbà mí. ó dàbí pé ikú ti wọlé dé sí mi báyìí, mi ì mọ ohun tí mo lè ṣe mọ́. gbogbo nǹkan ti dojúrú. èmi àtọkọ mi ó ti pẹ́, ó ti ń lọ bí 23 years tèmi àti ẹ ti depart. a lọ sí station ní Agége lẹ́kọ̀ọ́. ó sì bá mi ṣèlérí pé àwọn ọmọ méjèèjì mo fojú rí wọn ni, mi ì ní jèrè wọn. ṣùgbọ́n mo sọ níjọ́ náà pé màá jèrè wọn. eré mo pè, àwàdà mo pè. ìgbà tí ọmọ àkọ́kọ́ pé 9 years, ọmọ yẹn ti wà lọ́dọ̀ màmá mi tó bí mi lọ́mọ. ó dẹ̀ wá di wípé ọmọ yẹn mo wá lálàá wípé bàbá ẹ̀ ní gbàgede ńlá kan ni bàbá ẹ̀ mú ìbọn. ibi tẹ́mi ti ń sa eré lọ pé kí n lè lọ àṣìṣe ọmọ yẹn, kí n tó débẹ̀ ó ti yìnbọn lu ọmọ yẹn. ọjọ́ níjọ́ Sunday mọ́júmọ́ Monday, ọjọ́ Monday yẹn gangan ni wọ́n ránṣẹ́ sí mi pé ọmọ yẹn ṣaláìsí. mo tún gbà fọlọ́, mo lọ bá ó lóun ò bímọ fún mi. ẹjọ́ alábàárò ẹ̀ gbà mí, ó lóun ò bímọ fún mi. láti ìgbà yẹn báyìí ó ní màmá kan ìdààmú àti ìṣòro. mo dẹ̀ ní sùúrù, mo bá tún sọ pé bó o ní ìṣesí odidi 21 years mi ì fi marry another person again. ó wá di pé mo wá marry again. ẹni tí mo marry ó dáa níwà, ṣùgbọ́n lẹ́ẹ̀kan ṣoṣo tó tún fi in tó fi ń wo dígí tó fi ń wòyàn ó tún fi wò mí, ó tún mọ ibi tí mo wà. ó wá ránṣẹ́ sí mi, rán gbogbo èèyàn sí mi pé òun fẹ́ rí ọmọ kan tó kù. ọmọ yẹn míwàá ó dẹ̀ ń sunkún pé òun fẹ́ rí bàbá òun láti 3 years mo ti mú kúrò, ló ti lé èmi àtàwọn ọmọ lọ. kò bójú wẹ̀yìn, tí n bá lọ sọ́dọ̀ àlé mi bí ajá ní ìsìn lọ mọ́. ọjọ́ méjì tí mo lọ, ẹ̀ẹ̀mejì tí mo lọ, mi ò lọ mọ́. ọmọ nàìjíríà gbà mí, ó ti sú mi. ogun tó wá tó fi kan kejì láti 9 years ní kejì tó bá kọjá níbi tí wọ́n ti ń dín ẹran ní show glass, wọ́n àná lánàá bàjẹ́ pé ó fẹ́ mú ẹran. kódà wọ́n tẹ̀ fẹ́ sọ tọ́yà sí lọ́rùn nígbà yẹn ní Dọ́pẹ̀mú. mo ké àbíamọ ẹgbà mi nígbà tó ń pè mí, ọmọ yẹn ò dẹ̀ mú nǹkan kan. wọ́n dẹ̀ ná mo ní tí ò mọ̀ mí ni ò mọ̀ mọ̀ mi mọ́ mi. ohun tó ń bá mọ̀ lòun mọ ẹ̀mí nǹkan sàsọ pé kóun ná ni. wọ́n sì ná gidi gan débi pé hospital ló gbà ń tẹ̀. mo sá ń bá yí kiri, mo ń bá yí kiri torí mo ti kọjá sí ìlú Ìbàdàn. mo ń bá yí kiri, ó dẹ̀ ń sọ fún mi pé àwọn lóògùn, àwọn ní ènìyàn, àwọn mọ gbogbo ìlú, kò sẹ́ni táwọn ò mọ̀, kò dẹ̀ sí táwọn ò lè ṣàwọn lówó. èmi ò sí lẹ́nikẹ́ni, mi ì léyàn. alábàárò ẹ gbà mí, ẹ gbà mí dádì, ẹ má jẹ́ n kú sí ìṣòro ti fẹ́ gbẹ̀mí mi. ẹ jọ̀ọ́ ẹ gbà mí, mi mọ ibi tí mo lè lọ. mo ti gbàdúrà, mo ti gorí òkè, gbogbo ayé ti rí mi. ẹnìkan parọ́ mọ́ pé ó fẹ́ bá òun sùn, ó fẹ́ bá òun sùn títí di àná. wọ́n tún ránṣẹ́ sí mi pé skul kékeré tó dálẹ̀ ó ló fẹ́ bá òun sùn ni. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ọmọ mi dé ẹ̀wọ̀n. ẹyọ kan tí mo sì ní ní, ẹ má jẹ́ kí ọmọ mi dé ní ẹ̀wọ̀n. ẹ jọ̀ọ́ alábàárò mi, ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ ẹ ti sú mi, ó ti dojú kọ mí. àmì ìmọ̀ bí tí mo lè gbà. ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. alábàárò mi, ẹ ràn mí lọ́wọ́, ẹ má wò mí rà. Agídìgbò, ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ n parẹ́, ẹ má jẹ́ n parẹ́, ẹ má jẹ́ n parẹ́. mo tọ́jú ìyá mi, ẹ jọ̀ọ́ kó mo tọ́jú èmi náà. ẹ má jẹ́ kú lọ́mọ. ẹ jọ̀ọ́, ọmọ yìí wà nínú ìlàhílò yìí. rédíò àgídìgbò yóò tún gbàlejò ògbóǹtagì olóṣèlú tó ń díje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. àǹfààní ti ṣí sílẹ̀ báyìí láti bá wa sọ̀rọ̀. ẹ má gbàgbé wípé nta kan máa ń ṣe irú obìnrin tó ń sun ẹkún yìí pé kí Oríyọmí ó gba òun, káàgídìgbò ó gba òun.
bí abẹ́ni tó bá sá ti ọgbà àgbà ni o ó ti sá tọ ọgbà kọ́gbà ọgbà ni o kò sí tí ń dórí yọmí o ẹ̀yin tẹ́ ẹ wà nílé tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá lórí yọmí o kò sí tí ń já gídìgbò o ẹ̀yin tẹ́ ẹ wà nílé tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ní àgídìgbò o kò sẹ́ni kìnìkan ọ̀rọ̀ sẹ́nìkan mọ́yọ̀ gbọ́dọ̀ bá ń payọ̀ lọ́wọ́ kò yẹ kí inú òrí ó dùn torí bínú òrí bá dùn ńgbòjò bá dá òrùn lókù tí ó ràn sẹ́ẹ̀sì rí iyọ̀ yẹn tí iyọ̀ bá domi ó sì ṣeé ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n bí òrùn bá ipa òrí tó bá yọ tó yí mọ́ òkúta tó yí mọ́ yẹ̀pẹ̀ orí òwúlò mọ́ béèyàn fi para òkúta ògùn láà béèyàn ṣe bẹ̀ òkúta ní ọ̀jẹ̀ kódà béèyàn fi ṣe ẹ̀bẹ̀ kò lè gbẹ́bẹ̀ mọ́ òyí tó ti yí mọ́ yẹ̀pẹ̀ ò ní pé ẹ̀jẹ̀ á máa sonígbọ̀wọ́ ara wa babaláwo ní sonígbọ̀wọ́ fà irúkẹ́ àbí oníṣègùn ní sonígbọ̀wọ́ ọ̀sán yìí àwọn onígbàwọ̀ ń gbọ̀wọ́ àwa èèyàn náà láàmú sonígbọ̀wọ́ ara wa torí bọ́lọ́gbọ́n bá ṣubú bí ò lè dìde bí ẹni tí ọ̀gbọ́n tó gan bá ń bẹ̀ yọ ọkọ̀ ọlọ́gbọ́n fa ẹni ọ̀rọ̀ bá ti bà ọ̀gbọ́n mọ̀ níta àfijọ́ ń ṣe alábàárò ara wa nù torí pé kò ní ronú débẹ̀ mọ́ ńgbà tí ìṣòro yẹn ti dé gbogbo tẹ́yìn bá wá ń sọ fún yóò wá mọ́ nítumọ̀ sí ẹni tó gbà yànjú a máa jẹ́ pé ẹni tó gbà yànjú náà ọ̀gbọ́n ni ṣùgbọ́n ipò tó wà ń gbà yẹn kò lè ronú débi ń tọ́kàn tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ rán létí yẹn ẹ jẹ́ àṣà alábàárò arábìnrin kò sunkún èké o bímọ méjì ọ̀làlà ọkọ rẹ̀ ti sọ fún pé kò ní jẹ wọn mọ́ ó sì lálàá pọkọ òun ó fẹ́ yìnbọn pọmọ òun ó sì sáré débẹ̀ kó tó débẹ̀ ọkọ ti yìnbọn ọmọ wó lulẹ̀ ó kú àárọ̀ ọjọ́ náà wọ́n pè pé ọmọ ń pò ó jáde láyé o báyìí oníṣẹ́ bímọ fóònù ni ṣé wọ́n bímọ ìwọ ìbímọ ìkejì náà ni ẹyọ kan tó kù náà ni wọ́n ń bá bó ṣe ń bá kí tí ọ̀fẹ́ sírètí mọ́ fòbí ìkejì ò tó wá rí bọ́mọ ṣe é rí tínú ọlọ́mọ dùn ọmọ ṣe é rí tínú ọlọ́mọ dùn gbogbo òbí lọ́mọ gbogbo abiyamọ lọ́mọ Ọlọ́run kọ́ mọ́ fọmọ dààmú gbogbo àwa abiyamọ ẹni Ọlọ́run bá fọmọ dààmú kò sí nǹkan kan tí ó nítumọ̀ sí mọ́ láyé gbogbo nǹkan ti rújú nù ọ̀rọ̀ wa ò ní rújú o ọ̀yá ẹ̀ wá já lọ nọ́mbà tẹ́ pè sí rẹ̀ yìí tẹ̀ ń gbọ́ wá Nàìjíríà. Yes sir ẹ káalẹ́ sir. ẹ̀ka adédàmọ́lá ló ń pè láti ilé ètò ayégún o. láti ayégún ẹ̀rá sir. Yes sir. ọlọ́wọ́ a máa ràn wọ́n. àmín. mo kí arábìnrin yìí púpọ̀. ọlọ́wọ́ olùtìlú yóò bá yín dá sọ́rọ̀ ayé. àmín o àmín. Nàìjíríà òǹkàlùkù ẹni tó lóore ọ̀fẹ́ àti pé àtẹni tí ò lóore ọ̀fẹ́ àti pé òǹkàlùkù ń fi ọkàn ṣàdúrà fún yín. ọlọ́run á dìde ìrànlọ́wọ́. àmín. gbogbo ibi tó gbọ́ náà ti wá ọlọ́run á pẹ̀rọ sílẹ̀. àmín. mọ́ṣẹ́ aláǹkọ̀ọ́ká ilà abilà ẹ ṣe àdúpẹ́ sà. Yes sir. Hello. Hello, ẹ káalẹ́ o. ẹ kú ètò ọlọ́run ọba tí ń bá ní ìṣe kò ní padà pẹ̀lú ìgbèlówó náà. àmín. ohun tí èṣe ti ní ayé òun pamọ́ iná. àmín o. aláàjì èmi ni mo pè yín ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí mo ní ìpèníjà ojú nípa alábàárò mi. ẹ jọ fọ́tò tí mo fẹ́ yà ìmọ̀ pé mi mo pè láàfin ìjọ náà ni ìrànlọ́wọ́ ni mo fẹ́ láti ya fọ́tò wọn ìjọ nítorí ọ̀rọ̀ aláàjì mo fẹ́ gbogbo àwọn ará àgídìgbò lápapọ̀ ẹjọ́ nítorí ọlọ́run ràn mí lọ́wọ́ 85,000 naira tí wọ́n ní fi ya fọ́tò ẹjọ́ ẹ̀sìn ìrànlọ́wọ́ fún mi kí n tiẹ̀ ya fọ́tò kí n mọ tó kàn ẹjọ́ nítorí ọlọ́run aláàjì mo fi títóbi ọlọ́run ọba bẹ̀yìn ayé ò ní fọmọdé lóró gbogbo àwọn ọmọ yín àti ẹ̀ẹ̀ni dídànìjẹ́ lórí ọmọ ìjọ nítorí ọlọ́run ṣàánú fún mi ṣàánú fún mi. kí ni ó ń ṣe yín gangan. tí mi ò rí tí mo ní ìpèníjà ojú tí wọ́n ní kí n ya. ok wọ́n wá ní ẹ máa gbọ́ sà ẹ máa gbọ́ ẹ farabalẹ̀ wọ́n wá ní kẹ́ ẹ ya fọ́tò. wọ́n ní wọ́n fi tí wọ́n fi mọ pò tí ojú yín wà.
bẹ́ẹ̀ ni sà mo látòrí ni nǹkan yẹn ti ṣẹlẹ̀. sẹ́yìn lẹ sọ pé ẹ tún ní ògún òru. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. ok àtòrí ló ti ṣe lọ́tọ̀. èló ni wọ́n á lè máa fi ya fọ́tò báyìí. 85,000 ní sà. 85,000. bẹ́ẹ̀ ni sà. ètò gbígbọ́ bẹ́ẹ̀ bá sì ní dókítà tẹ̀lé fàmílẹ́ lọ́wọ́ náà bí n sáà tiẹ̀ ti yà á kó lóun ó fẹ́ ká ọgbẹ́ jòun tó sọ fún ìsà. ẹ fẹ́ràn lọ́wọ́ àwọn èèyàn lórí 85,000 àbí. bẹ́ẹ̀ ni sà mo fẹ́ràn lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà àgídìgbò lápapọ̀ fún wọn ṣàánú fún mi. lẹ́ẹ̀fì mọ bí tọ́rọ̀ yín kù sí tẹ́ bá ti ya fọ́tò yẹn ẹ fi ní máa pọnmi sí ẹ̀yìn gbá. bẹ́ẹ̀ ni. ok ọlọ́run bá a ṣe ọlọ́run bá a ṣe. ọ̀rọ̀ lẹ́yìn náà gbọ́ òun o ló ti sọ fúnra rẹ̀ ẹnikẹ́ni tí ọba fẹ́ràn arákùnrin lọ́wọ́. hello Alhaji ẹ kálẹ́. ẹ kálẹ́ sà. SOG ló ń pè láti France. láti France ẹ ra sà. Yes sir. I have a money convictions about program in the sense that mo believe pé since thirty dey announce issue obìnrin lálẹ́ yìí. I just had this conviction that Ọlọ́run àgbọ̀ àdúrà ẹ̀. Àmín. A lot of us when we hear program like this we also pray for them. So mo believe Ọlọ́run ti gbọ́ àdúrà ẹ̀. And then secondly lórí ẹni tó pè yín tán nípa test tán fẹ́ ṣe máa send the 50,000 sí lálẹ́ yìí. kábíyèsí Ọlọ́run. So like a mini contribution, sir. Oh. All right. Thank you very much, sir. Thank you so much, sir. Thank you so much. Alákùnrin sọ gbọ́ o, ọ̀rọ̀ rẹ gbọ́ o, èèyàn kan ti kọ́kọ́ send 50,000, ó dẹ̀ ń béèrè 85,000, ó kù 35,000. Ọlọ́run ṣeun o, Ọlọ́run mo dúpẹ́ tó ń lò mí fún inú ayé yìí ó dákun o, ààrẹ ò wù mí o, gómìnà ò wù mí o. N tó wù mí tó ń lò mí fún yìí Ọlọ́run mọ́pọ̀ ò ṣe mọ́ o Ọlọ́run mọ́pọ̀ ò ṣe mọ́ o ìwọ lọ́mọ fẹ́ dárọ́ n tó wù o eléyìí ló wù mí o ọkùnrin yóò wá mọ́ rẹ́rìn ní ìsìn ìbànújẹ́ yẹn ó wà á dayọ̀ yóò wá nítorí pé òun gbórí yọmí àwọn olólùfẹ́ orí yọmí tí wọ́n ń gbọ́ ètò orí yọmí n tó fẹ́ pa àwọn nù lépò ń fẹ́ ṣe tẹ́sítì tó wọ́n rí 85 lójú ẹsẹ̀ ó wá rí 50 ká tó wá parí ètò ó wá tún rí 35 tó kù ó wá débí láàárọ̀ ọ̀la àwa ní lọ sí test gba 80,000 kí ló wá dùn nú ayé jù bá ń lọ irú oore wo mo tún wá fẹ́ jù yẹn lọ Ọlọ́run ṣeun o gbogbo ẹni tó wá jẹ́ pé ìfẹ́ Oríyọmí náà lẹ́ní tẹ́ ń kún mi lọ́wọ́ lórí àwọn èèyàn tí wọ́n ń sunkún wá tẹ́ ń jẹ́ wọn rẹ́rìn ẹ mọ̀ ní sunkún láíláì bẹ́kún ṣe wulẹ̀ kó chíìpù jó kò ní kàn yín o kò dẹ̀ ní kàn yín lórí ọmọ kò ní kàn gbogbo ẹni tó súnmọ́ yín tí ń dùn nínú òní báyìí nínú jẹ́ hello ma. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ ma. èyí tó ga o kọ́ sí sàánú wa o. bá a tún ṣe rí nìyẹn o. ìmọ̀ràn tí mo fẹ́ dá sí ni pé mọ́mì yẹn wọn ò sí lè fi dáàbì rò bóyá kó wá àwọn àgbàlagbà kan lọ bẹ̀ wọ́n. bóyá kó lọ bẹ̀ wọ́n tí mo nígbà míì kí n tó mo bá bẹ̀ ó lè túwọ̀. bẹ́ẹ̀ni ó jẹ́ ká bẹ̀ wọ́n. Ọlọ́run á jẹ́ fún wa ṣe. àmín orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń pè wá mà. orúkọ tèmi ni Ọmọwùmí Gold láti Italy. láti Italy ẹ ṣeun púpọ̀ mà.